Amóhùnmáwòrán Nígbàtí, àṣà wa, èdè wa, ẹ̀yin olólùfẹ́ wa kí yín káàkiri tí ẹ ti ń wò wá kí yín, ṣàlàáfíà ni, a kú ọwọ́ gbogbo ẹ̀ tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ yìí, Ọlọ́run ọba ò ní jẹ́ kó fẹ́ dọ́dọ̀ wa. Èmi ọmọ yín náà ni Èjìrẹ́, a tún ti dé bá ṣe ń dé, Láwálé wà pẹ̀lú mi níbí náà, pẹ̀lú Gbénga tèmi Joshman náà wà níbí náà, ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ náà wà níbí. Ẹ rí i pé à ń sí lábà wa, a tún ti jáde lọ síta, a ti wà ní ìlú Ìbàdàn nígbà tá a dé àti jámàlà fúyà dùn ní promo àti jámàlà tátìkì la wá sí ọ̀dọ̀ màmá wa. Mọ̀ kí nígbà tá a sọ pé àwọn talẹ̀ tún fẹ́ rí tó jẹ́ wọn àgbààgbà eléré, ẹ̀yin náà lẹ sọ pé ẹ fẹ́ bá a lọ rí màmá, ẹ bá a lọ rí màmá pé kò sí wàhálà. Bí dẹ̀ ṣe pé bàbá mi dáadáa, bàbá mi Ayọ̀gún Ṣínà, pápá ló ló ń gbé. Bàbá mo fẹ́ wá rí màmá ní ẹ̀yin ò ń ṣe wàhálà ní sùúrù, jẹ́ kí n fi nọ́mbà ọmọ ránṣẹ́. Bá dẹ̀ ṣe fi nọ́mbà ránṣẹ́ tí mo pe ẹ̀gbọ́n mi pápá báyìí bọ́ ní kò sí wàhálà, ìjọ́ wo lẹ fẹ́ wá? Ìjọba ìbá tó bá di ìjọba ìbá ni ẹ jẹ́ àpàdé, màá mú yín lọ sọ́dọ̀ màmá. Bá dẹ̀ ṣe nìyẹn, rẹ́gí bá ṣe dé bẹ́ẹ̀ ló ń sọ ẹ má bínú bàbá. Ìyẹn jẹ́ pé ọmọ bàbá Oyin Adejobi gangan ni wọ́n, kọ́nà bá mi wà pẹ̀lú wọn. Ẹ ti rí bẹ́ẹ̀ ń pé bó la wà, ọ̀dọ̀ màmá aláwọ̀, ọ̀dọ̀ màmá alálùbáríkà, màmá tó jẹ́ wípé wọ́n ní kú báyìí, wọ́n sì máa pẹ́ tọ́dọ̀ máa jèrè iṣẹ́ ọwọ́ wọn. Màmá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, màmá wa Grace Oyin Adejobi. Màmí mo kí yín wà. Ọkọ ìyá yóò dáa fún ọ. Àmín mà. Ẹ̀mí gígùn lọ́lọ́run ó fi tẹ́ Ọlọ́run o. Àmín màmí. Ẹ ṣe gan-an. Àmín màmí. Ọlọ́run ò ní gbàgbé yín o. Àmín màmí. Màmí ojú yín la rí wẹ́rẹ́ yìí. Àbí o. La rí wẹ́rẹ́. Ẹ bá mi gbé sójú màmá ń kójú màmá ń dán kọ́kọ́ ni kójú ń dán. Ẹ ń kẹ́ mi. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù wà láàyè. Màmí àwọn olólùfẹ́ yín wà káàkiri, kò ń ṣe pé nílùú Ìbàdàn, kò ń ṣe ìlú Èkó, káàkiri ló ti ní ká gbé yín wá sórí ètò yìí gan. Ẹ bá mi kí gbogbo wọn káàkiri tó ṣe ń wò yín. Ẹ kú ìrọ̀lẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, ẹ̀yin tẹ́ ẹ bá ti rí mi báyìí inú yín máa dùn sí mi ni. Inú Ọlọ́run ó máa dùn sí o. 2021 Nàìjíríà ó túbà yóò túṣẹ o. Ààbò Ọlọ́run ò ní ká lórí gbogbo wa o. Ẹ ṣé o, èmi ni Grace Ọwọ́ọlá aya Oyin Adejobi tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Lágbèǹjó ìyá Òṣogbo. Ẹ ṣé màmí. Ẹ ṣé o. Ẹ ṣé màmí. Màmí ojú ẹ kọ́kọ́ jẹ́ ká mà ṣe rí náà, mo mọ̀ pé ẹ ti tó ojú yín dẹ̀ sì dán wẹ́rẹ́, kí làṣírí yẹn náà fọ́pọ̀lọpọ̀ àwọn tó ń wò yín lé báyìí, tójú yín sì wálẹ̀ báyìí tí. Jésù ni Jésù ni kò sọ́nà mi. Téèyàn bá ti ní Jésù kó sì ní ìfọ̀kànbalẹ̀ sí gbogbo tó bá jẹ́ kó má kó ilé ayé léyà. Kò sí nǹkan kan mi, Jésù ni. Kéèyàn má sì ṣe kìràkìtà pé mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n. Gbogbo tọ́lọ́run ó bá mú yàn dà yóò mú dà. Ẹ ṣé màmá torí ibi tá à ń lọ òun olólùfẹ́ yín fẹ́ mú oríṣiríṣi, a máa gé pápápá torí mi tún ní fẹ́ jẹ́ kó tún gùn jù, sáré mu pápápá. Màmá níbo lẹ ti ṣe kékeré yín ní pé ibi báyìí tí wọ́n bí yín sí gan, àti pé ní ṣókí nípa bàbá àti ìyá tó bí yín mo fẹ́ mọ̀. Òṣogbo ni èmi. Òṣogbo. Màmá ẹ bá mi kí wọn ará Òṣogbo, ẹ kí wọn, ẹ jẹ́ kọ́mọ ló wà níbí. Òṣogbo ròkì ọmọ àtẹ́wọ́gbẹ́já, mo kí yín o, èmi ọmọ yín rèé o. Ààbò Ọlọ́run ò ní ká lórí Òṣogbo, ẹ máa ní lọ síwájú ni. Mo dúpẹ́, ẹ ṣeun.
ṣókí ń pa bàbá àti màmá yín, ẹ jẹ́ ká mọ̀ ń pa wọn. bàbá tó bí èmi bẹ́ẹ̀ ni mà. ọmọ Òṣogbo ni bàbá tèmi, ìyá mi ọmọ Ọ̀fà ọ̀nà Kwara, bàbá tèmi ọmọ ilé àgbà nísàlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo láti bí mi. ìyá mi ni ọmọ Ọ̀fà, ìyá mi ọmọ Ọ̀bà oko Òṣogbo ni wọ́n ti bí ìyá mi. kí ni iṣẹ́ tí bàbá ń ṣe àti màmá, iṣẹ́ wo ló ń ṣe? bàbá mi mọlémọlé ni, bricklayer. kò sédè tí bàbá mi ò gbọ́. ó gbọ́ gàmbàrí, ó gbọ́ Ìgbò, ó gbọ́ English. wọ́n ti ṣiṣẹ́ káàkiri gbogbo Ìbàdàn. wá èmi ò gbùrù tí ìdàgbà ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n mi gbogbo tán dàgbà wọ́n tiẹ̀ ní wọn nílé sí Ìbàdàn bí èmi ò mọ̀. màmá ń kọ́ kí ni, ṣé káràkátà ni màmá ń ṣe ni àbí? màmá mi ń pọ́n ẹ̀kọ́ tà. ẹ̀kọ́ nígbà tí ayé ò tí ì lajú, ẹmu ẹnìkan ń bẹ tó jẹ́ pé ó ń ta nǹkan nínú ṣọ́ọ̀bù bíi kẹ́yìn ó mọ ilẹ̀ gàmbàrí wọ́n á kó àgbẹ̀ ẹmu. bàbá yẹn mo gbàgbé oko ẹ̀ ní ìsinmi bóyá kẹ́ tó lọ ọmọ Ògbómọ̀ṣọ́ ni a bá kó ẹmu lọ sí ilẹ̀ gàmbàrí. bó bá dé àwa fi àbọ̀ jẹ́ màmá mi. màmá mi mẹ́kọ̀ọ́ pọ́n dáadáa, ẹ̀kọ́ tí ó yí. ẹgbẹ́ tí wọ́n bá gbé mu báyìí á balẹ̀. bẹ́ẹ̀ni èmi náà máa bá wọn kiri ẹ̀kọ́ tí n bá ti iléèwé kékeré tí mo lọ dé. iléèwé kékeré ò lẹ lọ màmá, torí ẹ̀kan sọ pé ẹ jẹ́ ká módúkọ iléèwé yẹn. all saints school ni lóṣogbo ní ọkọ mi náà lọ ibì kan. ọ̀gá ni ọkọ mi jẹ́ fẹ́mi, ó jìnnà sí mi. ibẹ̀ náà la ti pàdé. ọmọ àdúgbò jọ ní á. òun jẹ́ ọmọ ọba ní ìdílé bàbá, èmi jẹ́ ọmọ ọba ní ìdílé ìyá bàbá mi. ọmọ ọba pàdé ọmọ ọba. ilé ìyá bàbá mi, ilé ìyá dúdú ọba bí èbó la rí ṣùgbọ́n ilé ìyá dúdú náà máa ń pè. bí èyìnbó lẹ rí o, àmọ́ ilé ìyá dúdú ló máa ń pè. náà máa ń pè. ìyá bàbá mi wọ́n bí ń bẹ̀. látọ̀nà ni ẹ̀gbọ́n ìyá bàbá mi. Oyin Adejobi ọmọ olúawo lóṣogbo ni. ọba ni bàbá wọn ní ìjọba ń bẹ̀. ọmọ obìnrin lèmi lé ọba. ẹ ṣe màmá, ṣẹ̀rí bí màmá ṣe ara mu díẹ̀ ó sì wà ń bẹ̀ o. àṣẹ wá nígbàdúrà fúru ìyá yín pé wọn gbọ́dọ̀ lọ báyìí kó sì pẹ́pẹ́pẹ́. màmá ò tẹ̀ tí dàgbà, màmá tó tẹ̀ tí ju bí ogún ọdún àbí. ẹ wo ẹ̀yin ò ju àwa lọ. àmín ká má rí ìbànújẹ́. ẹ̀yin ó ga ga gbogbo ẹ̀yin ọmọ mi ní ó ga lágbára Ọlọ́run ẹ̀ ní mò ṣe o. ní ṣókí màmá, ó wá di pé ẹ pàdé bàbá wa àgbàlagbà oyè Oyin Adejobi. Oyin Adé tó jẹ́ wípé iṣẹ́ tó ti ṣe ilẹ̀ kò lè parun láyé. báwo ló ṣe di pé ṣé wọ́n ti ń ṣeré orí ìtàgé ńgbà yẹn tó di pé wọ́n á bẹ yín pé kẹfẹ́ wọn ni àbí ní ṣókí ẹ bá a sọ bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. ṣẹ́rí àtijọ́ pàdé school ọ̀gá ni wọ́n jẹ́ fún ọmọ kékeré ni mo jẹ́ fún ṣùgbọ́n Ooni máa ń lu ìlú fún one school kò sẹ́ni tí ò fẹ́ràn tó bá ń bọ̀ à school lẹ́yìn ọdún méje ló dá orogún Adédìgbà tó ṣẹlẹ̀ sí wọn yẹn. ó ń rìn dáadáa kì í ṣe. a sì máa mẹ́nu bà ń pé orogún Adédìgbà òun lọ́ fi ṣe fíìmù yẹn lórí lẹ́ fi ṣeré yẹn nǹkan tó ṣẹlẹ̀ gangan ní. tó ṣẹlẹ̀ nu torí nígbà tí wọ́n bá fẹ́ ìyàwó láyé jọ̀hún ìyáálé tó bá ìyàwó tó bá tẹ̀lé tó bá bímọ òní ò mú ẹsẹ̀ ń tẹ̀lé rẹ̀ yóò mú lọ lé babaláwo pé kí lọ́mọ yìí ó dà kí lọ́mọ yìí ó dà
ibi tí wàhálà ti ṣẹlẹ̀ nù. ẹ ṣé màmá, ẹ má jẹ́ àṣírí àṣìǹpadà bọ́ bẹ́ẹ̀ ní sùúrù níwádìí pé ẹ fẹ́ ra yín. School àti ríra wa ṣùgbọ́n tí ó bá wá síléèwé kíní ọ̀pá rẹ̀ báwọn èèyàn bá mú kí wọ́n fi máa ṣe kíní inú máa bí mi láti mi ò mọ̀ pé a lè fẹ́ra wa ṣùgbọ́n tí a bá mú ọ̀pá ẹ̀ tí wọ́n mú ṣeré lọ màá wá mọ̀ bá ẹni yẹn jà àdúgbò kan náà làdúgbò wa gbẹ́ẹ̀mú kan náà jọ ni ilé màmá mi nílé balógun àgbòrò ibẹ̀ ni àwọn ọkọ mi àtàwọn bàbá wọn gbà agboolé màmá mi ni wọ́n gbà wá sí church Anglican school Anglican church amọ̀ra délédélé nígbà àwọn ìfẹ́ òde ìlú pàràyàn kọ pọ̀ tó ọmọ ìran làwọn ọkọ mi ìran dáadáa ni kó o tó fẹ́ ọkọ ó béèrè irú àìsàn tí ń ṣe wọ́n alárinà wà lọ́dọ̀ ìyàwó alárinà wà lọ́dọ̀ àwọn ni ó mọ̀ tó o bá sì ti dáhùn pé o fẹ́ o gbọ́dọ̀ gbáwájú ilé wọn kò rí bí ìsìn tí ìyàwó ti mọ àpàdé àlùdé ilé ọkọ ẹ̀. ẹ ṣé màmí màmá nígbà tó wá di pé nílé ìwé yẹn ṣe ti fẹ́ràn iṣẹ́ eré ṣíṣe yìí ní kó tó di pé. ṣé eré ṣíṣe náà ẹ kọ́kọ́ mọ eré ṣíṣe ńlẹ̀ ṣé ẹ mọ Empire Day. Tá a máa ṣe school. màá ṣe junior màá ṣe senior. eré nìyẹn o. eré 100 yards line and spoon race catching the train. Kò sí eré tí. màmá lóòótọ́ ẹ̀yin 100 meters ẹ̀yin máa ń sá. line and spoon race kẹ́nìkan dúró bí ká máa lọ fi gbogbo ẹ̀ kò sí ètò. ẹ kò pọ́n bẹ̀ dáadáa. tí tó bá di ìgbà Empire Day báyìí àmọ́ dọ̀gá ń sùkúlù bí mo tiẹ̀ mọ̀wé. gbogbo àwọn tíṣà wa wọ́n mọ̀ bù mí báyìí torí pé skul wa ni ó gba ife ẹ̀yẹ. àwa mẹ́ta ni ọ̀kan ọkùnrin mo gbàgbé obìnrin àwa méjì obìnrin ọkùnrin kan àwa la máa ń ṣe àwa àdọ̀bà nígbà Empire Day gbogbo tá a bá fẹ́ làwa ṣe. lọ́wọ́ máa fún yín bóyá ká dẹ̀ sáré méré díẹ̀ báyìí kó sáré wọn. ó yá. ẹ̀gbọ́n mi wà ń bí wọ́n máa so mí mọ́lẹ̀ ń gbé kiri màmá yìí tẹ́tí sáà náà ó ti. àtìgbà ní 1948 lọ́kọ mi lọ sí Kòǹgò jáde standard 6 sótìyẹ lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn primate Adeleke Adejobi Ọ̀ṣítẹ̀lù nígbà tó Ọ̀ṣítẹ̀lù kó ló gbà pé ó ní ọkọ mi wá lọ́dọ̀ ẹ̀ ibẹ̀ ló ti mọ tẹ ìwé gbogbo nǹkan ó ń tẹ dùrù kò sí tí ó mọ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré ní 1948. ẹ̀kọ́ ìgbàgbé màmá ṣẹ́ni pé ó wà ń bẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àkọ́tà àwọn ẹ̀kọ́ sàn. 1948 màmí. ìgbà tí wọ́n dé ní 1953 àwọn ọmọ eléré bíi mélòó wá pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ eré iwájú ilé wa ni ó gbà kọjá àwọn fẹ́ bẹ̀rẹ̀ kínní èmi náà ṣùgbọ́n àwọn òbí wa ò fẹ́ wọ́n ṣe bí ọmọ aráàlú ni wọ́n ń ṣiṣẹ́ yìí ọmọ tí ò gbọ́rọ̀ rárá gbọ́rọ̀ lọ́dọ̀ ìyá àti bàbá ọmọ òṣì òní wọ́n mọ̀ pé àwa náà ń wàásù àwọn òbí wa náà ìfẹ́ wọ́n prefer kí wọ́n lọ kọ́mọ wọn obìnrin ó lọ so aṣọ sí hòtẹ́ẹ̀lì ju eré lọ wọ́n mọ̀ pé kí iṣẹ́ tí a kò wá lówó lórí gbà wá ń bẹ̀ kọ́bọ̀ lówó eré
láti Òṣogbo dé Jẹ́bà railway station Jẹ́bà ibẹ̀ láti sọ owó eré di kọ́ọ̀ méjì. nígbà yẹn nígbà kọ́bọ̀ méjì. kọ́bọ̀ méjì tẹ̀ ń sọ ń gbà yẹn màmá. owó ni o. ó tó ra oúnjẹ. nígbà èmi ń lọ sùkúù kọ̀ọ̀kan àbọ̀ ni mò ń lò ní ọ̀sẹ̀. ṣe ẹ̀ ń jẹun bẹ̀. kọ́bọ̀ kan àti èpìnì. ní kọ̀ọ̀kan. kọ̀ọ̀kan àbọ̀ kọ́bọ̀ kan àbọ̀. ọ̀ní ní mẹ́ta ni wọ́n ó ná lónìí. lọ́la ọ̀ní ní mẹ́ta. lọ́tùnla ọ̀ní ní mẹ́ta kọ́bọ̀ pé. nígbà tí ó bá ku jọ́ méjì wọ́n á fún mi lépìnì sí i. ṣé àmọ̀ pọ̀ ní nìkan kù lẹ̀ wọ́n á wá fi èpìnì kún á wá di mẹ́fà àtúnwá ná ọ̀ní ní mẹ́ta. ní December ní Thursday ní Friday màá ná ní mẹ́ta yòókù ó jẹ́ kọ́bọ̀ kan àti èpìnì lọ́sẹ̀. nígbà yẹn àjẹyó 19 kílẹ̀ ń sọ yìí màmá 19 kílẹ̀ ń sọ yìí. àjẹyó àti àjẹsẹ́kù sí nígbà yẹn ṣé 1960 nìyẹn ni màmá 19 kílẹ̀ gbogbo àtẹ̀ ń sọ yẹn ọdún wo nìyẹn tẹ̀ ń sọ yìí. nígbà èwe mi ìgbà èwe mi. ẹ̀wọ̀n lẹ́ ń sọ. ẹ jẹ́ ká sọ nígbà tó wá di pé àwa bẹ̀rẹ̀ eré mọ̀ pé kọ́kọ́ kópa pẹ̀lú bàbá nínú eré wọn. Èkó lòun ti bẹ̀rẹ̀. lọ́wọ́n ti bẹ̀rẹ̀ nígbà tẹ̀yìn wá. 1953 wà ní wọ́n dé sí Òṣogbo àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àwọn ò tiẹ̀ mọ̀ pé owó lè wà bẹ́ẹ̀. a pera wa jọ báyìí pé kò sí owó ẹni ó bá àwọn tí ń ṣiṣẹ́ àwa máa ṣe fúnra wa pé báyìí báyìí ẹni tó bá ní kọ́bọ̀ ẹni tó ní ìpinnu á mọ̀ ọ́ dà. a ní pákó kan tó jẹ́ pé a máa ń gbé lọ tá a bá gbé ka orí stéèjì báyìí bí yàrá ní òrì lẹ̀kùn wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ àwa fúnra wa là á ṣe títí tó ọkọ mi lọ sí kánsù ó ń ṣiṣẹ́ kánsù gbóyá àwọn olórí wa tí ohun ìbá wa lọ ń gbà náà ọkọ àjàlá ní ẹ máa lọ ńgbà tí ò sí pé bákan tọkọ wà tí gbogbo ẹ wà àwa ń jọ lọ à ń jọ káàkiri. sinimá wo ni èyí tẹ́ kọ́ sọ pé tẹ́ kọ́ kópa pẹ̀lú bàbá wa ń gbà ẹ̀ tó di pé. Paradise Lost bí wọ́n ṣe lé bàbá àtàwọn ìyá wa àkọ́kọ́ kò ní ọgbà. ìgbà yẹn dẹ̀rẹ̀ ẹ máa ń kọrin gan. nígbà náà kò sí bẹ́ẹ̀ ni nígbà náà kì í sọ̀rọ̀ báyìí láàmú sọ ẹni tí ò bá mọ orin kọ kò wọn bí dáa kó wọnú eré láti opening gig títí di closing gig orin láàfin. màmá ni mo lè rántí inú eré yẹn tẹ́ bá lè kọ fún wa. ní àtètè kọ́ ṣe ọlọ́run dá ọ̀run ayé ní àtètè kọ́ ṣe ọlọ́run dá ọ̀run òun ayé ayé wà ní jújú ó ṣókùnkùn biribiri ẹ̀mí ọlọ́run mi ra bàbá lórí ilẹ̀ ayé iṣẹ́ ọjọ́ kìíní ìmọ́lẹ̀ o iṣẹ́ ọjọ́ kejì òfurufú iṣẹ́ ọjọ́ kẹta ìyàngbẹ́ ilẹ̀ àtẹwékọ́ iṣẹ́ ọjọ́ kẹrin oòrùn àtòṣùpá iṣẹ́ ọjọ́ karùn-ún ní ẹyẹ ojú ọ̀run àtẹja inú òkun ní ọjọ́ kẹfà àdá ènìyàn láwòrán bàbá wa láti jọba àwọn ẹranko àtẹyẹ láti máa ṣètọ́jú ọgbà olúwa ara wa ikú dóró ikú lọ̀tá àrùn lòdì ara wa ẹ gbọ́ olódùmarè bàbá tó ṣẹ̀dá ayé o ó rán àwọn ogun ọ̀run áńgẹ́lì mẹ́rẹ̀ẹ̀rin tó dìgún ayé mú láti lọ bùlẹ̀ wá
ká fi ṣẹ̀dá ènìyàn láwòrán bàbá wa gbogbo wọn ló bẹ̀rù ọlọ́run tí wọn kò lè gbọ́ ṣùgbọ́n ikú ara wa ìránṣẹ́ aláìlanú ṣùgbọ́n ikú ara wa ìránṣẹ́ aláìláàánú òun ló lọ bulẹ̀ tá a fi ṣe ènìyàn wá jẹ gbèsè ó wá jogún ikú ara wa o ọ̀rọ̀ rẹ o ádámù ṣẹ̀ ó wá dẹni ikú o éfà ṣẹ̀ ó wá dẹni ikú o ara erùpẹ̀ tún wá padà dérùpẹ̀ bí àpẹgbẹ̀rún ọdún láyé ikú lópin wa Èdùmàrè yé o wá forí jọmọ ènìyàn ìwọ ló dá wa ààyè ó tún wá yí padà ká lè dẹni tí ó yẹ fún paradíṣe ibi ayọ̀. Màámi. Gbọ́ Adam láwòrán ọ̀gá ògo ládà ọ́ ibi ò dúró sí ìdẹ́ni ọgbà ògo àgbàlá ọ̀la mi ibi ayọ̀ mo wá fi ọ́ ṣolórí ohun gbogbo tí a ti dá àwọn ẹyẹ wà fún ọ àwọn ẹran wà fún ọ àwọn igi inú igbó pẹ̀lú èso orí wọn a fi fún ọ o ọmọ ènìyàn máa jẹ máa mu kí wọ́n sì máa gbilẹ̀ lórí ilẹ̀ ayé àwo pèsè olùrànwọ́ fún ọ Ádámù ṣàkíyèsí o èso igi yẹn tó ń bẹ láàrin ọgbà ìwọ kò gbọ́dọ̀ jẹ nínú wọn lọ́jọ́ tí ó bá jẹ nínú èso ìyè kíkú ní ìwọ yóò kú. Ádámù ṣẹ̀ ó wá dẹni ikú o éfà ṣẹ̀ ó wá dẹni ikú o ara erùpẹ̀ tún wá padà dérùpẹ̀ bí àpẹgbẹ̀rún ọdún láyé ikú lópin wa Èdùmàrè yé o wá forí jọmọ ìwọ ló dá wa ààyè ó tún wá yí padà ká lè dẹni tí ó yẹ fún paradíṣe ibi ayọ̀. Ẹ wo nǹkan tí màmá mi ń bì yìí tọ́nà ra gbé fún wa ká gbádùn ẹ wo nǹkan tí ìgbà tí wọ́n ti ṣeré èmi kẹ̀ ló sọ pé wọ́n ti bí mi báwo ẹ gbogbo ayé màmá dẹ̀ sì kọ orin yẹn wọ́n dẹ̀ sì lóhùn wọ́n sì ká tó dé òpin ètò ẹ̀yin olólùfẹ́ wa káàkiri màá tọrọ nǹkan kan lọ́wọ́ yín màmá kọ́ ló ràn mí màá tọrọ ẹ̀ lọ́wọ́ yín a gbọ́dọ̀ jẹ́ kí ni màmá yìí dùn màmá mi kò ní bàjẹ́ láyéláyé ṣé mọ̀kàn tó ń sọ pé tó bá ní ó pọ̀ ó wà ń bẹ̀ màmá ó dúró síbẹ̀ ni ẹ ní lọ báyìí màmá pẹ́pẹ́pẹ́pẹ́ màmá ìyẹn nìyí tẹ́ ṣe ní àmì o bó ti kù kí n pẹ́ láyé tó gbogbo ẹ̀yin ẹlẹ́jẹ̀ mi ẹ̀ péjú sí mi. àmín ìyẹn nìyí tẹ́ ṣe ṣé káàkiri lẹ ṣeré yẹn màmá níbo lẹ ṣeré yẹn káàkiri ìlú káàkiri ni ẹ dé gbogbo ilẹ̀ haúsá gangan gbogbo bẹ̀ la mú. màmá tẹ́ bá fẹ́ lọ ṣeré ńgbà yẹn báwo lẹ ṣe máa ń
tó bá pẹ́ fẹ́ lọ ṣeré ní ká dẹ̀ fẹ́ lọ ilẹ̀ Haúsá báyìí sí báwo lẹ ṣe máa ń ṣètò yẹn tó bá dé pé ẹ fẹ́ lọ. a ti ṣe rìhásà nígbà tọ́lọ́run ti pèsè ọkọ̀ wọ́n wà pé sílé wa bá àárọ̀ lálọ́ nírọ̀lẹ́ ni a kò sínú ọkọ̀ bàbá oníkàtì máníjà onítiẹ̀ àwọn òbí náà a ní bọ́ọ̀sì bedford táǹkù ẹ̀rí sí. ìyẹn náà wà gbogbo ẹ̀ létòlétò ẹ á máa lọ. ṣé ẹ̀yin ṣé tẹ bá ti wá dèlú kan gbà yẹn tẹ bá ti kánẹ ṣeré tán báyìí ṣe máa lọ sùn èyí tó ń pè ní hòtẹ́ẹ̀lì ilé ìtura ni àbí wà lẹ́sìn bá. ibi àbárí làásùn bá a débì nísìn ní òdìlé n kò jẹ́ pé kinní tá à ń gbé sórí stage a ṣe bí yàrá ni pákó ńlá jàǹgàdà ni a máa ń gbé sórí mọ́tò ńlá tá a bá ti débẹ̀ nísìn tá a bá ti palẹ̀ bímọ a ṣe nísìn olúkálùkù. olúkálùkù á ṣe kò dẹ̀ sẹ́ni tó máa dà ẹ́ láàmú kò sí nǹkan kan. bàbá wa nígbà tí ń bá a lọ a lọ gbé sí ibi tó máa sùn sí nígbà ẹ ṣe màmá ẹja tún sọ̀rọ̀ ń pa àwọn sinimá yín ńláńlá tó jẹ́ gbà méjì mẹ́ta torí iṣẹ́ pọ̀ à ń dẹ̀ lè mẹ́nu bà gbogbo ẹ̀ rárá. màmá ẹ jẹ́ ká sọ ń pa orogún Adédìgbà tó jẹ́ pé ìtàn bàbá gangan ìtàn ọkọ yín báwo ni ìyẹn ṣe lọ ẹ sọ fún wa ṣókí ń pa ẹ̀ nígbà tó di pé ẹ kọ́kọ́ pòṣọ́ yẹn tẹ ṣe fáwọn èèyàn ṣọ́wọ́n èèyàn fẹ́ràn ẹ̀ kankan ní ṣókí màmá. wọ́n gbà ó orogún Adédìgbà kò sí ibikíbi tá a ti ṣe tí wọn ò kan sára tí ẹ tiẹ̀ rí nígbà tí ẹ jẹ́ pé àwa gan tá à ń ṣe àfọkàn sí owó tí ẹ rí tá a bá ti rí ọ́díẹ̀nsì tó lọ bí ilẹ̀ bí ẹni báyìí tá a bá ti ṣeré àwọn mìíràn ní ọwọ́ opening yìí ó ti tó àwọn. bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ lásán orin sì ni láti bẹ̀rẹ̀ dópin eré ẹ tí ò bá mọ orin kọ kò tó dé ibi eré ńgbà náà eré ti di dáadáa báyìí à ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n orin ẹ tí ò bá mọ orin kọ tí ò lóhùn orin kò ní ṣe. ìgbà yẹn kò dẹ̀ sí pé bóyá pé ẹ yá ẹ kọ́ọ̀tì ẹ ṣe kínní tẹ bá ti bẹ̀rẹ̀ báwo gbọ́dọ̀ mọ́. stéèjì fíìmù dá o fíìmù wèrè lè ṣe ṣe bí wọn ò kì í bọ̀ lẹ́nu ni tó fẹ́ wí stage bàbá nu ṣe nígbà tó bá dórí stage tó mọ tó fẹ́ wí tó wà pé ẹ dákẹ́ mo tún fẹ́ rántí. tí gbogbo èèyàn ti ń wò bẹ́ẹ̀. stage ni bàbá o stage fíìmù wọn á sọ tó fẹ́ pé báyìí ló sọ ìbá sì ṣe ogún ìgbà wọn ò mọ repeat ẹ náà títí tí wọn fi ṣe. màmá èkúrọ́ ọlọ́jà ńkọ́ ṣe sinimá yẹn ṣe. èkúrọ́ ọlọ́jà eré ńlá ni sẹ́rí bí ayé ti lọ là ń lẹ́kọ̀ọ́ èkúrọ́ ọlọ́jà ọ̀rẹ́ méjì ni tó jẹ́ pé ní ìsìn báyìí ká ẹ máa gbọ́ ẹnìkan wà ní oko ẹnìkan wà ní ẹni tí wọ́n fẹ́ kó fi jẹ́ ìyàwó ló ṣàkóbá ó purọ́ mọ́ ẹni tí ò ṣe nǹkan ó lọ jí èkúrọ́ ọlọ́jà níbi tí wọ́n fi pamọ́ sí ibẹ̀ ni wàhálà ti dé làágbé òjọba mọ́ Adétòkunbọ̀ làágbé ni gbogbo èèyàn ti fojú mú pé yóò jọba ṣùgbọ́n gbà tí irọ́ ti dé tó irọ́ ti dáyé pẹ́ ibi tí a fi èkúrọ́ gidi sí torí pé kínní o ti rí i pé ibi ìbíra báyìí ni wọ́n kò mọ̀ pé wọ́n ti lọ mú kúrò bẹ́ẹ̀. ẹ ṣe màmá ẹ kú àgbàgbé màmá kúyẹ iṣẹ́ pọ̀ iṣẹ́ pọ̀ kúyẹ odi kò yẹ ká máa fìyà jẹ ẹ tí ò gbọ́ràn èmi ìyá rẹ èmi náà ní pé ó kó aṣọ bàbá àbúrò bàbá náà ní ìyá
ó kaṣọ bàbá ó fẹ́ máa ta ní ikú yẹn yarí tó ṣe lè máa ta nǹkan bàbá tó sì purọ́ mọ́ àṣebìrè lọ́lọ́run sì gbé lọ bí ti kú yẹn ti. mo gbé gbá mi dé mo gbé gbá mi bọ̀ mo gbé gbá mi dé mo gbé gbá mi bọ̀ gbogbo obìnrin tó gbowó ọbẹ̀ kó wá rata níbí ata wẹ́wẹ́ ata ńlá àlùbọ́sà ẹ̀gúsí mo gbé gbá mi bọ̀ tìmáàtì àtàròdò tàtàṣé ìrúpẹ̀tẹ̀ o ẹ̀rù gírí mo gbé gbá mi dé mo gbé gbá mi bọ̀ gbogbo obìnrin tó gbowó ọbẹ̀ kó wá rata níbí. ẹ ṣé màámi. màmá ẹ jẹ́ a sọ̀rọ̀ ń pa ẹran ìyá Òṣogbo tó ní mọ̀ pé bóyá ẹni fẹ́ sọ ẹ má bẹ̀rù kò sí nǹkan kan èmi àti màmá lájọ wà yìí àjọ wà ní kíni kò sí nǹkan kan màmá ẹran ìyá Òṣogbo sinimá gbòógì ni because kó tó dìgbà yẹn a ti mọ̀ yín tó ti kárí àgbàdo sinimá yẹn tún wáde tó jáde ó káàkiri màmá ṣókí ẹ bá wa sọ ń pa ẹran ìyá Òṣogbo ẹ bá wa sọ ń pa. wọ́n ti ń kọ́ bàbá tó ṣe ajílẹ̀yẹ ṣe mọ̀ pọ́ mọ́ Òṣogbo ni àtẹ̀kọ́ lọ́kọ mi ti lọ pè wá sí Òṣogbo pé kó mọ̀ ṣe mọ̀ pé Òṣogbo ìdílé eré wà ló wà bẹ́ẹ̀ táwa bá ń ṣe iṣẹ́ á pè ajílẹ̀yẹ àtàwọn ìyàwó ẹ̀ bí ajílẹ̀yẹ bá ń ṣiṣẹ́ ìyàwó ọmọ mi tí mo wá ṣe ní Èkó ní tí wọ́n fi ṣe pé ẹran ìyá Òṣogbo ó ṣàfẹ́ kémi ó ṣe ni ó fẹ́ fọkọ mi tajà ni èmi sì dúró síbi ìyàwó ó dìjà gan ó dìjà tí a ní torí pé àwọn fẹ́ fi mí ṣe kí ni mo ṣe lọ jókòó sí Ìbàdàn kankan wọ́n sábà parí rẹ̀ ẹran ìyá Òṣogbo kọ́ ló yọ mí jáde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tá a tún ṣe náà èmi náà ni mo polówó káàkiri Èkó Abẹ́òkúta ìnàlẹ̀ Gàmbàrí èmi náà mo polówó ẹ̀ka bàbá ní bó làwọn ṣe rí ẹ tètè lọ kò ṣe mọ́ ni o ẹ tètè lọ ẹ lọ ra tí bíṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ẹ lọ tètè ra wọn tí kò sí ibì kan. àdúpẹ́ lọ́wọ́ náà àdúpẹ́. màmá nígbà yẹn tábà wá ń gbọ́ torí màá béèrè lọ́wọ́ yín wọ́n nítorí pé àwọn ọmọbìnrin ò pọ̀ ńgbà yẹn tó yẹ pé fún eré ṣíṣe wọ́n ní ó tó méjì mẹ́ta mẹ́rin márùn-ún tí bàbá fẹ́ ń gbà yẹn ń gbé bàbá tí wàá bá yín ṣe ẹ̀ ní jẹ́ kọ́ lọ yín pé ẹ máa sọ pé bàbá eléyìí náà ti wà pẹ̀lú wa ń pè mọ́ ní àjèsí jẹ́ pé tó bá tẹ̀ sọ pé o ní ọmọ tíyàwó ẹ bá rí ẹ pẹ̀lú ọmọge kankan ó máa mú àdá ó máa bẹ̀rẹ̀ yín wádìí gbẹ̀yìn ṣé bó ṣe rí ni ẹ fẹ́ gbọ́ látẹnu yín. ó yẹ kéèyàn nífẹ̀ẹ́ ọkọ àti kọ́ndíṣọ̀n ọkọ mi kì í ṣe owó nífẹ̀ẹ́ owó kọ́ nífẹ̀ẹ́ téèyàn bá sì tún rí irú Oyin Adejobi tó tún sọ pé kìíní ṣé ẹ rí tá a bá ṣeré ṣé ẹ mọ̀ pé táǹgbà náà èmi lè kó ní Abẹ́òkúta Ìbàdàn gbogbo Ìlọrin ni wọ́n fún wa ní eré láti mọ̀ gbé wá láti ṣe 13 episode tá a bá lọ ní Èkìtì la máa ń rí àwọn ọmọbìnrin a lè fẹ́ ṣe ó lè jẹ́ pé ọ̀túnla a ní eré lẹ́kọ̀ọ́ nìbàdàn
àwa wá tá a bá gbà wọ́n wá tá a ti kọ́ wọn léré tá a ti ṣe gbogbo nǹkan. ẹ ti rẹ́dì láti bọ́ sórí. tá a bá ṣe tán ó lè ṣe ọ̀la tá a kó ẹrù sọ́kọ̀ làwọn òbí wọn wá láti ìlú wọn pé àwọn mú ọmọ àwọn lọ. àwa ṣẹ̀ṣẹ̀ tún pín eré sí orí àwa táwa ní ilé tó lúkálukú ti ní tiẹ̀. bí bó bá rí báwọn àwọn ọmọbìnrin tá a bá rí tá a bá kọ́ léré tó bá sì gba tiwa ẹ̀fẹ̀. màmá di màmá. ẹ̀fẹ̀ àbí ṣé máa ń to iṣẹ́ yẹn. ṣé àwa bí ṣé obì mọ̀ fọkọ yóò pè kí yóò mọ̀ ọjọ́ kan ntẹ́mi rónì. ó tó mélòó tẹ́ bá wa bá tó ó tó mélòó ọ̀gá alẹ́ fẹ́ mọ̀. kò pọ̀. ó tó mẹ́wàá ṣá. mẹ́wàá rárá o. ẹ ṣe wá sọ pé ó pọ̀ ọgbẹ́ fẹ́yàwó fún bàbá bí n pé ó tó bí 20. rárá o. kò ju bí 5 lọ. ìyá superstar nìyí o ìràwọ̀ ńlá nìyí àwọn ọ̀dọ́ sì á máa rò pé kí ni màmá ń sọ yìí ó ní màmá. ayé ìjọ́un a ní wọn fẹ́ kí wọ́n ṣeré iṣẹ́ yìí àwọn òbí ẹ̀mí gan o bó jẹ́ kí n lọ so skáàfù sí hòtẹ́ẹ̀lì ó tẹ́ wọn lọ́rùn ọmọ tí ò gbọ́rọ̀ wọn ṣe bí ń ṣeré tó ti yé ẹni tó bá ṣàfẹ́ ọmọ ẹ̀ tó sì ń tọ́jú ọmọ tó ń tọ́jú ìyá wọn ṣàlè pé iṣẹ́ dé kó pé kó gbọ́dọ̀ lọ. màmá ṣé ó ní èèyàn kan tó jẹ́ pé bàbá kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ wọn ni ìkíní àti pé nígbà tí ẹ̀ ń sọ pé ẹ̀ ń ṣeré káàkiri tẹ́ ń lọ káàkiri táwọn sinimá yìí tí tẹ́ ń kó yín àwọn ta ní sàwa àwọn ta lọ́tún wọn gbà yẹn táwọn náà ń ṣeré yálà tó wà lẹ́kọ̀ọ́ àbí lóṣogbo ìbéèrè méjì mo bèrè yẹn ṣé èèyàn kan ta ló kọ́ bàbá ń ṣe. kò sẹ́ni tó kọ́kọ́ mi ṣe kò lọ́rẹ̀ẹ́ kò ní òde tí ì lọ tó bá jókòó báyìí tó bá ti rí tébùlù iwájú ẹ̀ ó ń kọ sítórì mi ọjọ́ kan tiẹ̀ wà ẹ̀rù bà mí ó bàyẹ́ ẹ̀ gan ìyá ọkọ mi à ń ṣe rìhásà lọ òtútù ọkọ mi yóò ti máa gbà bí mi lẹ́yìn wọ́n bá ní àyà wa já àádá ilá bàǹkádà àwẹ̀ gèlè lé lórí bóyá ni ló bá pe máníjà pé kí wọ́n pè wá kó mú bírò kò sẹ́ni táyà rẹ̀ ò já pé kí ló dé èwo òwe nímú sítórì tá a tún ṣe lọkọ mi kọ ń gbà tára ẹ̀ balẹ̀ kò sẹ́ni tó kọ́ iṣẹ́. àwọn ta ni sàwáwù wọn tọ́wọ́ náà ń ṣeré ń gbà yẹn nígbà. Ògúnmọ́lá kì í ṣe àtipasẹ̀ wọn náà ni dúró ládé pọ̀ náà tíṣà ni gbogbo wọn báwọn àtipasẹ̀ gbogbo wọn báwọn ṣáà. màmá màá béèrè ìwé lọ́wọ́ yín torí pé mo mọ̀ pé ó lè má jẹ́ nǹkan tí màmá ẹ rántí pé Ògúndé ń gbà yẹn bàbá wa. bàbá wa nù Ògúndé àti Adejobi láti Èkó Glover ọ̀làdúnkà ibẹ̀ ni wọ́n ti máa ń jọ a lè fọ̀rọ̀ Ògúndé àlejò sí. àwọn corporate gan ni fọ́tò wọn bẹ pálọ̀ wà lóṣogbo báyìí àwọn méjèèjì wọn ò sì ń kọ̀rọ̀ síra wọn lẹ́nu wọn Ògúndé èèyàn ni. ẹ ṣé màmá ṣé ń gbádùn ètò ìbò ṣe lọ yàrá alẹ́ ṣe rí bí màmá ṣe ń mu màmá ọpọlọ yẹn sì wà ń bẹ ẹni pé òun yẹn tún wà ń bẹ ó dúró bẹ́ẹ̀ ni torí àtọ pé ètò àgbààgbà kò ń ṣe ètò àwọn ọmọdé rárá èrò tó yẹ pé yálà ó bá bàbá yálà ó bá màmá tó bá ń sọ pé àgbààgbà tó bá ń sọ pé the oldest woman ní entertainment industry tó jẹ́ ní acting yìí ó kò sẹ́ni tó jù yà lọ màmí mo ń gbádùn yín gidigidi gan mo ń gbádùn yín gidigidi gan. Jésù ó gbádùn ẹ. àmín àmín màmá eléyìí tí mo fẹ́ béèrè mo mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ wò pé àkíló tí mo tún gbé yín lọ bẹ̀ àmọ́ torí àwọn ará ilé tán wò wá náà ká mẹ́nu bà bẹ̀ nígbà tó wá di pé bàbá wa
tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ bàbá wa Adejobi tó di pé wọ́n wá fi ayé lẹ̀. Ṣé lè bá mi sọ díẹ̀ bí àsìkò yẹn ṣe bó ṣe rí? Torí àwa ò mọ̀. Àní kò yí sí, kò dáa kọ́kọ́ ó lọ ní kékeré, kò dáa kíyàwó lọ ní kékeré. Ẹni tó bá jọ ṣe wọ́n jọ ṣùgbọ́n Ọlọ́run má fojú wa ráre. Ọkọ àti ìyàwó kan jọ gbó kan tọ́, kò yí sí. Màmá ó ní pé nígbà tá a kà á pé ó níjọ́ kan tí ẹ̀ ń lọ títì àbí nǹkan ní èèyàn kan ó wà nínú ọkọ̀ ó bá orí yín ó. Tẹ́tọ́ ni. Mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ torí àwọn kan sọ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọ́ gbọ́ látẹ̀ní pé ṣé lóòótọ́ ni lára wọn tí wọ́n ti fi oríṣiríṣi ìfẹ́ wọn sí. Ṣẹ́ẹ̀tì rí ìgbà tọkọ mi ṣaláìsí ní tí mi ò rí rí mo rí. Ọlọ́run ṣèyanu, Jésù ń ṣèyanu nínú ayé mi. Ìbàdàn náà ni mo ń ti Mọ́kọ́lá bọ̀ lọ́dọ̀ ọmọ mi obìnrin. Ni mo bá ó sìn mí pé kí n kọjá sí òdì kejì kí n máa lọ sílé. Ni mọ́tò tó kẹ̀kẹ́ báyìí ló bá sì ń tọ̀ ló sì ń ó fi títì lẹ̀ ní bá sì tọ̀ mí lẹ́yìn. Mi mọ̀ pé mi ní ń wá bọ̀. Mo sì fẹ́ já sí kòtò ni mo wá dúró mo rí pé mo ní lóní àbẹ́ ìyá Òṣogbo kọ́ ni mo lé mi náà ni ó lẹ́yìn náà lòun tọ̀ bọ̀. Bó ṣe dúró tèmi náà dúró ni lóní màmá gbà kékeré báyìí lèmi tí ń bọ̀ nǹkan. Ṣẹ̀rọ 5,000 tó fún mi jọ náà torí táìgbà náà wọ́n ní wọ́n gbé àwọn tó bá. Mo rí àtètè owó tó wà létí aṣọ mi mo ta mọ́, mo wá ta mọ́ bò ní báyà mi ti ṣe kìkìkì ní pẹ́kìlì. Díjọ́ náà ìdá mẹ́wàá tó wà ní kíni mo wá ta síbì kan. Bí mo ti dé inú ilé mo bá lọ rojọ́ fún pásítọ̀ tí mo lọ bẹ̀ pé báyìí wọ́n ní òní rẹ́ni tí ò mú ọ bá gbàdúrà fún mi. Eléyìí tí wọ́n á mú mi ṣèrántí àwọn kan ní ọdún tó kọjá tí wọ́n ṣe ètò ńláńlá fún yín tí wọ́n kẹ́yìn wọ́n gẹ̀ nígbà ọjọ́ ìbí yín tó kọjá. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n wa gidi ni wọ́n, èèyàn wa ni wọ́n, Abbas Akande Obesere àti iléeṣẹ́ wọn Gtex Home àti ọ̀gá wa náà Kọ́lá Olótù pé wọ́n ṣe pé a dúpẹ́. Màmá náà ń dúpẹ́ kò ń ṣe pé tẹ́tẹ́ rán wa àmọ́ táwọn èèyàn bá ṣe nǹkan kan tó jẹ́ nǹkan tó dáa tó jẹ́ nǹkan tó ṣe ọmọ ìfín ni ẹ ṣe nǹkan tá à ń fẹ́ nìyẹn bàbá tọ́jọ́ máa. Màmá ẹ jẹ́ wá sọ́n pa àgbààgbà eléré lẹ́jẹ́ tó bá jẹ́ àwọn grandmama eléré lẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn èèyàn wà tí wọ́n wà lábẹ́ yín tó jẹ́ wọn ìmọ̀ bóyá NTP wà bóyá tampan kankan. Kí ni ìyà tí wọ́n kọ sí yín sìn bí ó jẹ́ pé ẹ ṣe jẹ́ pé màmá àgbàlagbà ṣé ètò wà tí wọ́n fi ń tọ́jú yín pé ẹ sọ tó bá ṣe jẹ́ màmá tí ò bá ṣe kọ́ lè ṣàtúnṣe yẹn torí irú yín tẹ́ ti ṣeré rí bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ ṣe. Èmi tẹ̀ fi ní èyí tí mo ṣe mo tẹ̀ fi dẹ̀gbọ̀ fún mo ní ẹ pẹ́sàn mi àbẹ́ ẹ̀ ní pẹ́sàn mi ni àbí àfitọ́ ẹ tí n bá yín ṣiṣẹ́ tó pẹ́sàn mi mo fi ṣeré mo fi bọ́n ṣeré àwọn tó ń ṣe fún mi olùdílé wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn bí èèmọ́ bí mo ti sọ yẹn ó dàbí pé mo ní bí gbogbo wọn ti ṣe èmi lé bọ́ọ̀lù kankan àwọn eléré náà ẹ pẹ́sàn wà àbódìgbà bá mo ṣe àfihàn náà. Òun lẹ ti gbọ́ yẹn ẹ bá wa ṣètò presido baba big fish Bọ́lájí Amúsàn Mr Latin àgbo wọn tó ń darí èmi ò mọ bóyá tampan bóyá màmá wà ń bí fi màmá gbé màmá sórí ètò kí ìtọ́jú yẹn wọ́n dẹ̀ ń gbìyànjú o àmọ́ ẹ jẹ́ kó tún ju báyìí náà lọ kò sí nǹkan tí màmá fẹ́ ṣe mọ́ ẹ jẹ́ kó máa pọ̀ bẹ́ẹ̀ màmí ṣe tó bá sọ pé sì ń pé ẹ máa bọ̀ ní Èkó àbí nǹkan sì ń pé kẹ́ wá kópa nínú sinimá kan sì ṣé ẹ máa ń lọ àbí.
wo ṣe rí ṣe mọ̀ pé àwọn míì wọ́n sọ pé ọ̀lẹ lélẹ́rẹ́ wàhálà ń bẹnu ṣe rí ìtẹ́mi kàn fẹ́ sọ ní báyìí wọ́n ní bí fígbáfígbá ò bá fígbá mọ́ èyí tó ti fi sílẹ̀ ò lè parun kàn máa tọ̀ mí lẹ́yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé bíi mọ́mì tí mi ò ní wọnú odò tí mi ò ní wọnú igbó tí mi ò ní ṣe òun lẹ ti gbọ́ yẹn òun lẹ ti pẹ́ màmá oúnjẹ wo lẹ fẹ́ràn jù láti máa jẹ. oúnjẹ tọ́jọ́ bá pèsè fún mi. èwo lẹ sọ pé mo dẹ̀ fẹ́ràn pé mo lè jẹ láàárọ̀ mo lè jẹ lálẹ́ pé èwo ni. àgbàlagbà oúnjẹ ò mọ̀ sí púpọ̀ èso nǹkan kan mi lè jẹ òkèlè ràbàtà mọ́ èèyàn bá fẹ́ máa dirẹ̀ gbogbo ẹ̀ níwọ̀n àti ọ̀pọ̀lọpọ̀ èso. màmá máa wá bèrè kí tó jẹ́ kẹ́ máa lọ torí ẹ ti gbìyànjú fọ́wọn obìnrin pàápàá ń fẹ́ kẹ́ dojú eléyìí tó ń wò yín báyìí bẹ́yìn ṣe gbé ilé ayé tí nígbà tí ó dà pé nǹkan ó ti fẹ́ yàtọ̀ díẹ̀ lára gbogbo ìṣe kátẹ̀dọ́rọ̀ aṣọ wíwọ̀ lásán gbogbo àti ẹ̀yin máa bòdélẹ̀ tán ni wọ́n gbé. àdúrà ni ẹ jẹ́ àgbà. ẹ̀hún náà ni màá náà mo ti sọ fún yín ẹnu yín làṣẹ wọn bá ń pàápàá fún àwọn obìnrin sí. kọ́nà olódùmarè kì í ṣe pé kéèyàn ọ̀rọ̀ alẹ́ gbogbo nìṣẹ́ ọlọ́run olódùmarè ó bá a gbọ́n wọn jésù ṣèyanu nínú ayé wọn gbogbo rògbòdìyàn nàìjíríà olúwa ó bá a kó lọ kéèyàn ó síra lẹ̀ kò lójúmọ́ ẹ máa gbàdúrà ẹ ṣiṣẹ́ orin kan kọ mi ẹni bá ṣiṣẹ́ láì bójú wẹ̀yìn láì rojú òun láì kùn sínú dájúdájú ayọ̀ ń bọ ẹni gbẹ̀yìn téèyàn bá ti ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ kò ní kábàámọ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ wa gbogbo àṣeyè lẹ́ṣẹ̀ o àwọn ará wájú ṣe ó dáa ẹ̀yin náà ó ṣe ló dáa ẹ̀ ní kábàámọ̀. òun ni ìmọ̀ràn tí màmá ti fún àwa ọ̀dọ́ yẹn pápá àwọn obìnrin òun lẹ ti gbọ́ yẹn tí irú màmá yìí bá fún wa nímọ̀ràn yẹn ká gbọ́ màmá tó ti lólé ayé tó ti lò dáadáa màmá 90 tọ́lé 90 bí màmá ṣe rí gbogbo ẹ̀ sì ṣe kò sí mékọ̀ọ̀pù gbogbo ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yin ló lè fẹ́ wá kí yín ẹ máa rí account number màmá wa ẹ rí lórí amóhùnmáwòrán bẹ́ẹ̀ ṣe ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń gbádùn ìyá ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìyá ò ní gbé bóyá pé kì í bá wọn tọrọ owó àbí nǹkan kan ẹ mọ̀ pé tá a bá ti lọ sọ́dọ̀ àwọn àgbààgbà bẹ́ẹ̀ yẹn mo máa ń yànnànú ẹ̀ wọ́n bá mi sọ eléyìí àwọn àlàtúndì pé àwọn olólùfẹ́ ìyápọ̀ káàkiri àgbáńláyé ẹ̀dẹ̀fẹ́ rí wọn bí sínú wọn ní yín dùn account number ẹ̀ ń káàkiri ẹ múnú ìyá dùn ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wọn tó àti gbá sórí àwọn ọmọ tọrọ màmá ṣe wàyí ẹni pé màmá òun ṣe pé màmá ibi tọrọ wàyí ọ̀rá ń gbatẹ́gùn wọn ṣe ni àmẹ́múnú wọn dùn tó bá dẹ̀ múrù níyà yìí bá mo dùn àwọn ti ṣòrí rà torí káà tó lọ ń bì àmì mí náà jẹ́ kẹ́ jẹ́ ń bẹ̀ náà kí a ṣe àdúrà fún gbogbo àtàwọn wọn torí tírù ìyá yìí bá ṣe àdúrà ẹ ṣe kí ni ẹ̀kọ́ mọ́ra ni o màmí wọ́n á dùn yín inú yín dùn o àmọ́ nírú ipò tẹ́ wà yìí torí àwọn èèyàn wà lamẹ́ríkà wà lọ́dọ̀ wà gbogbo ẹ̀ àkànnà máa ń bọ́ ṣe ní ọ́fíìsì ẹ fi máa sẹ́lẹ̀sẹ̀. Kó tẹ́ ẹ ṣe sí màmá kò sí níbo lẹ́ ń lọ ṣé tẹ́ fi máa lọ sí Èkó àbí lọ sí Òṣogbo kò sí níbo tẹ́ ẹ lọ màmá ẹ̀ sì wá ẹ̀ sì pẹ́ pẹ́ lágbára lọ màmá ẹ bá mi fún gbogbo àwọn olólùfẹ́ yín ládùúrà ní ṣókí gbogbo yà tẹ́wọ́ o. mo dúpẹ́ o ẹ ṣé gan-an ni ọlọ́run olódùmarè yóò ṣàláàbò fún yín o ọdún 2021 débi ògo yín débi ọlá yín gbogbo rògbòdìyàn nàìjíríà àtàgbáyé kò ní dọ́dọ̀ yín o ààbò ọlọ́run ò ní ká lórí yín o àlọ́ àtàbọ̀ yín ò mọ̀ dá oore ọ̀fẹ́ jésù ó tó fún yín o ẹ ṣé gan-an o.
bàbá ẹ bá a ṣàdúrà náà fún iléeṣẹ́ wa náà pé kò ní jóná látẹnu yín mà. tó mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bàbá mi yóò dáa fún yín iléeṣẹ́ yín ó tó ọmọ ga ni iléeṣẹ́ yín kò ní jóná ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ ẹ máa tinú ọlá dé bí ọlá ẹ máa tinú ògo dé ní ògo ìràwọ̀ yín ò ní wọ mi o ìràwọ̀ yín ò ní wọ mi o òkè òkè lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ ní relẹ̀ o bẹ́ẹ̀ lórí Jésù ti fàṣẹ sí i. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá wa nìyẹn superstar tẹ́ bá ń sọ pé the oldest woman ló wà ní industry wa yìí kò sẹ́ni tó ju màmá lọ màmá ni ẹni wọ́n á dẹ̀ dùn pé a bá wọn dáadáa wọ́n dẹ̀ gbà wá dáadáa màmá àásùn ní láìpẹ́ lágbára lọ láìpẹ́ wọn lólùfẹ́ yín náà dẹ̀ ń kí yín òun lẹ ti níbẹ̀ nọ́mbà tẹ́ rí yẹn ẹ pè nọ́mbà ẹ pè wọ́n kẹ́ kí wọ́n account number yẹn nǹkan kí nǹkan ránṣẹ́ kí ni màmá dùn torí pé ẹsẹ̀ tẹ́ra wa òun là tún ti jẹ́ yẹn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ètò ní ó lọ bí a ṣe fẹ́ kó lọ tí a wà tí a jomi tó rọrùn tí a fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú màmá wa Grace Oyin Adejobi màmá gbé wa tipẹ́ títí dìsẹ́yìn ẹdínlẹ ìmúná ó ṣeé ṣe bá tún di bóyá kínní àtúwà bá màmá ṣeré ká tún fún yín náà. adúpẹ́ lọ́wọ́ wa ẹ̀gbọ́n wa Oyin Adejobi son of the legendary Oyin Adejobi àbá àgbàlagbà ni wọ́n pátápátá kò ní bàjẹ́ ẹ̀gbọ́n mi ẹ ṣé àdúpẹ́ bàbá mi Ìbàdàn náà bàbá wa Yọ̀gúṣí náà bàbá lolo mo kì í àdúgbò ará Ìbàdàn gba adélé òdílé màmá péjọgbó ẹ pọ̀ ẹ mọ̀ pé ìlú Ìbàdàn ìlú gbogbo wọn òṣèré àti ni akí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo nígbà náà tẹ́ ń sọ pé a ti lọ sábẹ́kúta a ti wà ń bàdàn báyìí o ẹ̀dọ̀bọ̀ kí tọ́wọ́ kọ́ dé bàdàn báyìí tọ́wọ́ tó pé àgbààgbà wo la fẹ́ mú wa màmá ni ẹni ìta ti ń màmá wa báyìí ṣàṣà máa lọ sọ́dọ̀ wọn àgbààgbà díẹ̀díẹ̀ àṣẹ máa mú ọ wá mo dúpẹ́ Ọláwálé èèyàn mi dáadáa ní tájọ wà ń bí tàbíjọ́ ń lọ káàkiri àbúrò mi tó wà bí náà Olúwagbénga Joshman mo dúpẹ́ àti ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n wọn lọ ń tẹ náà wọ ẹniwẹ̀ oníṣẹ̀gẹ̀ èèyàn wọn ní àdúgbò lọ gbóyún àdúgbò wọn tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ṣe rí wàá mi pé àwọn tó ládùúgbò wà níbi ìtẹ́ gbé ọ̀rá ń wò pé ẹ̀gbọ́n yìí ẹ̀yìn ò rí wọn àwọn àrí wọn bí lágbára Ọlọ́run á tún ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ tó dàbọ̀.